Èyí ni ètò Iri Owuro níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 28 títí dé ẹsẹ̀ 40. Ó kà báyìí: Nígbà náà ni wọ́n wí fún un pé, kí ni àwa ó wá ṣe kí a lè ṣe iṣẹ́ Ọlọ́run? Jésù dáhùn ó sì wí fún wọn pé, èyí ni iṣẹ́ Ọlọ́run pé kí ẹ̀yin gba ẹni tí ó rán gbọ́. Nígbà náà ni wọ́n wí fún wọn pé, iṣẹ́ àmì kí ni ìwọ ń ṣe tí àwa lè rí kí a sì gbà ọ́ gbọ́? Iṣẹ́ kí ni ìwọ ṣe? Àwọn baba wa jẹ mánà ní aginjù, gẹ́gẹ́ bí a ti kọ pé ó fi oúnjẹ láti ọ̀run wá fún wọn jẹ. Nígbà náà ni Jésù wí fún wọn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, kì í ṣe Mósè ni ó fi oúnjẹ fún yín láti ọ̀run wá, ṣùgbọ́n bàbá mi ni ó fi oúnjẹ òtítọ́ náà fún yín láti ọ̀run wá. Nítorí pé oúnjẹ Ọlọ́run ni èyí tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá, tí ó sì fi ìyè fún aráyé. Nígbà náà ni wọ́n wí fún un pé, Olúwa, máa fún wa ní oúnjẹ yìí títí láé. Jésù wí fún wọn pé, èmi ni oúnjẹ ìyè. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá, ebi kì yóò pa á. Ẹni tí ó bá sì gbà mí gbọ́, òǹgbẹ kì yóò gbẹ mọ́ láé. Ṣùgbọ́n mo wí fún yín pé, ẹ̀yin ti rí mi, ẹ kò sì gbàgbọ́. Gbogbo èyí tí Baba fi fún mi yóò tọ̀ mí wá. Ẹni tí ó bá sì tọ̀ mí wá, èmi kì yóò tà á nù bí ó ti wù kó rí. Nítorí èmi sọ̀kalẹ̀ láti ọ̀run wá, kì í ṣe láti máa ṣe ìfẹ́ ti èmi fúnra mi, bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi. Èyí sì ni ìfẹ́ Baba tí ó rán mi pé, ohun gbogbo tí ó fi fún mi, kí èmi má ṣe sọ ọ̀kan nù nínú wọn, ṣùgbọ́n kí èmi lè jí wọn dìde níkẹyìn ọjọ́. Èyí sì ni ìfẹ́ ẹni tí ó rán mi, pé ẹnikẹ́ni tí ó bá wo ọmọ, tí ó bá sì gbà á gbọ́, kí ó lè ní ìyè àìnípẹ̀kun, èmi ó sì jí i dìde níkẹyìn ọjọ́. Orí ọ̀rọ̀ Jésù ní oúnjẹ ìyè. Ọ̀kan nínú àwọn èmi ni méje Jésù ni ẹ̀kọ́ kíkà wa dá lé lórí lónìí. Ẹsẹ̀ 45. Ìkìlọ̀ Jésù tí ó wà ní ẹsẹ̀ 27 tí a kà lánàá ni ó fa ìbéèrè àwọn Júù tí ó wà ní ẹsẹ̀ 28. Iṣẹ́ Ọlọ́run tí wọ́n ń béèrè fún níbi òfin má ṣe èyí, má ṣe tọ̀hún, ṣùgbọ́n tọ́ka sí iṣẹ́ kan ṣoṣo tí Ọlọ́run ń béèrè ní ọwọ́ wa ní ẹsẹ̀ 29. Ta ni ẹni náà? Àmì jẹ àwọn Júù lógún. Wọ́n tún béèrè àmì lọ́wọ́ Jésù bíi ti aginjù. Ẹsẹ̀ 30 títí dé 31. Jésù tún ṣe àlàyé pé mánà tí Mósè fún wọn jẹ pé kò ṣẹ̀yìn òun àti pé òun ni oúnjẹ ti àkókò yìí. Ẹsẹ̀ 32 títí dé 33 tí ń fi ìyè fún aráyé. Ìbéèrè àwọn Júù fún oúnjẹ yìí ni ó fa ìkéde Jésù ní ẹsẹ̀ 40 gẹ́gẹ́ bí oúnjẹ ìyè. Àwọn ń rò nípa oúnjẹ ti ara, nígbà tí Jésù ń sọ̀rọ̀ nípa oúnjẹ ti. Àwọn èrè tí ó wà fún ẹnikẹ́ni tí ó bá jẹ oúnjẹ tí Jésù ń fi fúnni ni a rí ní ẹsẹ̀ 37 títí dé 40. Àdúrà: Jésù, oúnjẹ ìyè, máa bọ́ mi títí láéláé. Àmín.